yà ẹ kálẹ́ o ẹ kálẹ́ o. Mo kí gbogbo ọmọ Yorùbá ní ilé ní oko àti ní àjò. Mo fi àkókò yìí mo fi ń pe àkíyèsí yìí. Nígbà tí mo jókòó tí mo ronú lọ jìnnà, mo ronú lọ sẹ́yìn wípé ẹ ti ẹ̀ gbọ́ náà, ta ló kó bá wa ní ilẹ̀ Yorùbá? Mo wò wípé ta ló kó bá wa ní ilẹ̀ Yorùbá? Báwo la ṣe get to all this kind level? Mo wá realize pé so much trust in our elder ó pẹ̀lú nǹkan tó kó bá wa. Tí elder bá ti sọ anything, a dẹ̀ máa gbà wọ́n gbọ́. Kò ń ṣe ẹ̀bi àwa náà, bí ó ṣe pé ẹ̀bi tiwọn. Mo ronú lọ sẹ́yìn, mo rántí ìgbà tí wọ́n ń ṣe slave trade. Mo wò wípé ta ló ń ta ẹrú, ta ló ń ra ẹrú. Àti ẹ̀gbà páwọn òyìnbó náà máa ń kidnap àwọn ẹrú kọ̀ọ̀kan. But àwa náà, àwọn elder wa náà ń gbà ẹ́, wọ́n pẹ̀lú àwọn tó máa ń ta ẹrú. Wọ́n pẹ̀lú àwọn tó máa ń ta ẹrú fún àwọn òyìnbó. Báwo dẹ̀ náà ṣe máa ń rí ẹrú tí wọ́n ń tà? Ṣé báwọn ọmọ ọlọ́mọ ẹ̀ náà ni wọ́n mú gbà ẹ́ tí wọ́n ń tà? Bóyá bàbá tó wá fọmọ ẹ̀ yàwó, all those things. A lot of bullshit tí mo ti rí tí ó ti ṣẹlẹ̀ láti ọwọ́ àwọn elder wa. I'm sorry to say, but ó yẹ ká máa sojú abẹ́ ń kò ní ọwọ́ tá a wà yìí ni. Torí pé tá bá focus lórí ibi tá a ń lọ, tá bá ń wo elder a máa fà á ti ìgbà tá a máa lajú bá a máa bá a ní ọ̀nà restructuring ni. Nǹkan ibi plan everybody wọn nìyẹn, because wọ́n like bí everything ṣe ń lọ báyìí torí pé Nigeria ń pay fún wọn. Àwa majority ní Nigeria ò pay fún, but ó ń pay fún some individual, both politician and kings. But nígbà tí mi wá ronú lọ tí mo ronú jìnnà, agbọ́rọ̀ program kan lánàá tán ní 5%, àwọn kan gba àwọn ọba wa ń gba 5%, bóyá 8 million to 50 million ẹnì kọ̀ọ̀kan. So gbogbo kíní ẹ̀ látàrí Abacha, gbogbo kíní ẹ̀ ò ní jẹ́ kán lè fi gbogbo ara dúró sí kíní. Èmi wá ronú lọ, mo wá ronú jìnnà pé ìfúngè mi tí mo kéré, mo ń ronú pé ṣé èèyàn gan máa fún mi ní owó pé wá gbowó. Ẹ má sọ pé àbóyá kò tí ì rí owó. Èmi náà ó ní àwọn kíná pé sacrifices tèmi náà ti ṣe rí. At least èmi náà kì í sọ ọmọ kékeré. Ó ní àwọn sacrifices tí mo ti ṣe rí, tí mo wà níbi tó yẹ kí n ti máa rí millions of naira, tí mo dẹ̀ kúrò níbẹ̀ just because mi ò fẹ́ kí n pa àwọn other people ní ẹkún torí pé mo fẹ́ live. Mo wá wò nígbà tèmi ordinary me tí n bá lè wá ṣe irú nǹkan báyìí, tí àwọn leader wa torí pé ń gba 5% kan lọ́wọ́ government, tẹ́ẹ̀ ní lè dìde sọ̀rọ̀ pé no, ó ti tó time. Torí ẹ̀ mo fi fẹ́ pè wá sí àkíyèsí pé ẹ má jẹ́ àdáradé à ń ṣiṣẹ́ lábẹ́. Ẹni iṣẹ́ tó bá ti yàtọ̀ fún freedom Odùduwà nation, ẹ jẹ́ ká kó kúrò ńlẹ̀. Kó má di pé à ń ṣiṣẹ́ lábẹ́ lẹ́yìn ìgbà tá a parí gbogbo iṣẹ́ yẹn. Di only thing tá a rí gbà náà ni pé ká gba restructuring, kó ní kálukú máa ṣe kinní kan, ká ṣì wà London wọ́n Nàìjíríà náà. Ẹ má jẹ́ kó jẹ́ pé irú iṣẹ́ yẹn, irú kíná pé ẹ̀ la máa padà agree on. Kó má jẹ́ pé ńgbà tó bá yá máa sọ pé ẹ jẹ́ ká gbà yẹn bẹ́ẹ̀ náà, ẹ jẹ́ ká gbà yẹn bẹ́ẹ̀ náà. Tán bá ti kọ́rọ̀ tútù bọ̀ wá, ẹ mọ̀ pa nice, a máa fojú fo ni. So mo wá ronú lọ padà sẹ́yìn, mo ronú àwọn òwe tí wọ́n máa ń pa pé igi gogoro má gún mi lójú, àtòkèrè láti ń wò. Òwe Yorùbá dà, but many of them wọ́n tẹ̀lé. Wọ́n deny pé àwa náà tá bá ti ẹ̀jọ́ ọ̀dọ̀ ń gbà, we are human being, we self can see. Wọ́n deny wa everything, àwọn nìkan ni, elder nìkan ni a lè sọ̀rọ̀. Igi gogoro má gún mi lójú, àtòkèrè láti ń wò. Kí ló dé tán mọ̀ pé igi gogoro ní Nàìjíríà bó sì máa gún wa lójú lọ́jọ́ kan? Number 1 nìyẹn. Number 2 ni pé always náà máa ń sọ pé ibi tágbàlagbà jókòó sí tó rí far away, tọmọ kékeré bá gorí igi kò lè rí ibẹ̀. Àgbàlagbà tó jókòó ní 1914 kọ́ ni báyìí. Ṣé wọ́n rí far away pé Nàìjíríà ò lè work? Nígbà tó tún di 1960, ṣé wọ́n rí far away pé amalgamation yẹn kò lè work? Na bullshit.
but they make us believe all these things. Ẹ ṣé gan Mr. Julius, Mr. Ọlọ́run jù. Wọ́n jẹ́ ká ti ní too much sùúrù, àti ní sùúrù jù. Ẹ wo ibi tó ti wá délé nìyí. Àwọn idiot kan wá from nowhere. Ó di pọ́n gbalẹ̀ kínní, wọ́n gbalẹ̀ kejì, wọ́n gba the whole local government, wọ́n gba one town, wọ́n gba another town again nílẹ̀ Yorùbá. Níbi pọ́n tí wọ́n ń kalẹ̀ Yorùbá yẹn join north, kó tó di pọ́n tí wọ́n ń kà wọ́n kún middle belt nísìnyí whatever. Ṣé báwọn bàbá kan náà jókòó tán jẹ́ kí irú nǹkan báyìí kó wáyé? A kàn lè sọ pé torí pa nice ká dẹ̀ fi everything ká bà gbogbo future wa jẹ́ àti future àwọn ọmọ wa. Èmi fẹ́ káwa generation sì tá a mọ nǹkan tó ń lọ, àwọn tán ti rí ta tán wà ní abroad tán mọ nǹkan tó ń lọ níbi bẹ́ẹ̀ tán wò pé àwa náà ní capacity láti lè ṣe irú nǹkan báyìí. Mi ìfẹ́ kán lose focus, mi ìdẹ̀ fẹ́ kán ní too much belief in our elder débi pé gbogbo struggle tá ń struggle yìí tó máa bà gbogbo kíní ẹ̀ jẹ́ later. Ẹ jẹ́ ká máa wọ́n ní ojú ni alákànfin sọ́rí, àwọn irú àwọn òwe yẹn sì dá. Nígbà tágbà sọ fún wa ní 1960 pé ibi tó gbàlagbà jókòó sí ọmọdé bá gun igi kò lè rí nǹkan tágbàlagbà bá jókòó tó bá rí. Ẹ ṣé gan màmá mi, ẹ ṣé gan Òṣàtọ́lá. Wọ́n ní ibi tágbàlagbà bá jókòó sí tó bá nǹkan tó máa rí far away pé ọmọ kékeré tó bá gun igi kò lè rí. So ẹ̀yin àgbàlagbà ẹ jókòó ń gbà ẹ rí far away pé Nàìjíríà ò lè work ni. Ẹ wo gbogbo ogun tẹ́ dálé wa ní àyà. Ní ìsìlànà ni mo ṣẹ̀ wá mọ̀ pé àwa gangan ni ọ̀tá ara wa. Nígbà táwọn kan bá ti ń gba 5% lọ́wọ́ gbogbo federal government, ẹ ṣé gan màmá, tó ń gba 5% lọ́wọ́ federal government, báwọn náà ṣe máa sòdodo, báwọn náà ṣe máa sòótọ́. Mo ń werú torí mo sì lára àwọn ọba bíi 2 or 3 ń sìn tó ti jáde tí wọ́n sọ̀rọ̀ publicly. Ìkan mo rí ọba kan ní Lagos State yàtọ̀ fún bàbá wa tó wà ní Benin. Mo rí ọba kan ní ṣé Ondo ṣé Èkìtì ni àbí mo sára àwọn ọba bíi 3 nílẹ̀ Yorùbá ládùúrú ọba tá a ní nílẹ̀ Yorùbá. Àwa rí bóyá 3 or 4 péré tó jáde publicly tán sọ̀rọ̀ pé nǹkan báyìí la fẹ́ ń tòótọ́. Kí ló ń ṣe wọ́n? Nígbà táwọn ọmọ ń béèrè pé bàbá nǹkan báyìí la fẹ́, tó bá jẹ́ pé bàbá gidi bàbá dáadáa ni ẹ fún wa náà. Tọ́mọ bá béèrè nǹkan kan báyìí ṣe pé nǹkan báyìí la fẹ́, the next thing tí bàbá máa ṣe ni tí bàbá tí wọ́n máa ṣe ni pé èpè ló kù. Torí pé ẹ ti mọ̀ pé àdúrà yín ò lè work. Tó bá jẹ́ pé àdúrà yín lè work, ó yẹ kí ilé ayé Yorùbá kó ti dáa ju báyìí lọ. Ẹ ṣé màmá. Tó bá jẹ́ pé àdúrà yín lè work, ó yẹ kí ilẹ̀ Yorùbá kó ti sàn ju báyìí lọ. Bọ̀ nígbà tẹ́ ti mọ̀ pé àdúrà yín ò lè ṣiṣẹ́, ó wá di pé anybody tó bá fẹ́ sọ̀rọ̀ fún yín pé bàbá ilé ò dáa, bàbá ilé ò dáa, the next thing ni kẹ́ máa ṣépè fún wọn. Kí ló dé tẹ́ lè ṣépè fún Nàìjíríà kó divide nígbà tẹ́ mọ̀ pé Nàìjíríà ò ń ṣe ara ẹ̀? Ẹ̀yin ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ní abroad. Ṣé bẹ́yìn náà draft, ṣé ojú ò gbà yín tì ní bàbá? Ṣé ojú ò gbà yín tì ní? Tójú ò bá tì ẹ̀yin tẹ́ jẹ́ bàbá, ojú ń tì àwa tá jẹ́ ọmọ. Ṣé bẹ́ẹ̀ ń lọ sí abroad ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀? Wọ́n lọ́mọ ń bí ọmọ téèyàn bá bí ó ń gba birthright. Ó ga ọ́. Wọ́n láwọn àgbàlagbà ń gbowó, ẹni tíṣẹ́ bá bọ́ lọ́wọ́ ẹ̀ ń gbowó. Ẹni tó bá ti di bàbá Kóìkí bàbá, ẹni tó bá ti wà ní old age ó ń gbowó. Imagine, ṣé a ní capacity ju àwọn yẹn lọ ni tẹ́yìn fi wá ṣe ayé tiwa báyìí? Ẹ wá ṣe ayé tiwa báyìí nìkan, ẹ̀yin tún ayé àwọn ọmọ tí ń ṣe. Mo wá fi wá rántí ìgbà tí wọ́n ṣe slave trade ńgbà ẹ̀. Mo rántí bí àwọn bàbá yẹn náà ṣe máa ń dọwọ́ bọ ọmọ wọn lórí, tán máa ń lọ kidnap àwọn ọmọ ọlọ́mọ, tán máa ń tà fún àwọn òyìnbó ńgbà ẹ̀, tán fi máa ń kó wọn lọ sí abroad lọ fi ṣe slavery. Ṣé báwọn ẹ̀dà kan náà nìyẹn ńgbà ẹ̀? Nísìnyí ó dà pé mo ti wá mọ ibi tí problem wa ti wọ́ wá. Torí ẹ̀ mo fi sọ pé any elder tó bá ti lè go against pé Odùduwà nation yìí, even gan bàbá tó bí mi lọ́mọ, mo bá wọn jà fún odidi ọ̀sẹ̀ 3 nígbà tán ní kí n má join group. Mo ní kí n ṣe group, a fẹ́ kúrò nílẹ̀ Nàìjíríà ni. So ó dà pé wọn understand. Mo bá wọn jà fún odidi ọ̀sẹ̀ 3. Ìyàwó wọn ló ṣe wá béèrè, ìyàwó kékeré tán fẹ́ ló ṣe wá béèrè lọ́wọ́ mi ni mo ṣe wá explain fún báyìí nìkan tó ń ṣẹlẹ̀, kó tó di pé bàbá tèmi ṣe wá pè mí padà pé ókè àwọn ò mọ̀ pé nǹkan tó ń ṣẹlẹ̀ nìyẹn. So imagine
báwo ni DJ tó ń ṣe DJ fún Àyìnlá Ọmọwúrà Mọ́tù ló fi máa ṣe DJ fún wa ní táìmù tá a wà yìí? Gbogbo àwọn kinní náà fi ń drag wa padà sẹ́yìn, and we so much believe in them, so believe táwa believe in them yẹn wọ́n ti fuck it off. Nígbà tá a ti gbọ́ pé àwọn bàbá wa ní Olúwa, àwọn ọba wa ń gba 5%, so wọ́n ń gba 5% látàyè Abacha, so 5% yẹn ẹlòmíì máa ń gẹ́tì bóyá bíi 7.5 million, ẹlòmíì máa ń gẹ́tì bóyá bíi 8 million to up to 15 million lóṣù kọ̀ọ̀kan. So ẹ̀yin tẹ́ wá ń gbarú owó ẹ̀ ń ra Rolls Royce, ẹ̀dà níyìn o, ọba níyìn o, ẹ̀ ń ra Rolls Royce, ẹ wá ń wà kọjá ní àárín ìgboro àti ọ̀nà tí ò da, ẹ̀rí ọkàn yóò dẹ̀ jẹ yín bàbá, ẹ̀rí ọkàn yóò dẹ̀ jẹ yín, sorry, ẹ̀dẹ̀ ń wọjọ́ wájú àwọn generation yín, kí lẹ fẹ́ kàn sọ nígbà tẹ́ bá lọ? Ojú wa là wá ń ríran náà. Kí ni ipa tí ẹ̀yin bàbá ẹ̀ ti kó nínú ayé àwọn Yorùbá tó fi jẹ́ pé àwọn ọmọ tí tàti ẹ̀ wá dámọ̀ rárá, tàti ẹ̀ mọ̀ wọ́n from nowhere náà wá dìde ní outside of the country tán sọ pé no, this thing must be done. Ẹ̀yin tá a wá ń wò lójú gẹ́gẹ́ bí leader lélẹ́yìí, àwa gbọ́ nǹkan kan lọ́dọ̀ yín, àṣẹ ẹ̀ ń gba nǹkan kúdúrú ni ẹ̀ ń sọ ọ́ kúdúrú, tẹ́ bá ti sọ ọ́ kúdúrú ẹ ti gbàgbé everything nìyẹn. Ẹ wá fi wá sí kodoro. Ẹ wo gbogbo ilẹ̀ Yorùbá, ẹ wo gbogbo àwọn ọmọ yín, ẹ dé any bus of lẹ́ni tẹ́ bá ní rí area boy ńbẹ̀, ẹ dé ẹ wọ any street ní Lagos State tẹ́ bá ní rí area boys ńbẹ̀. Ṣé bọ́jọ́ kan náà ni àwọn family àwọn yẹn bí wọn, ọjọ́ kan náà bí wọn tí wọ́n dẹ̀ wò pé àwọn ọmọ tí àwa bí wọn a máa jèrè wọn. Bọ̀ torí pé òwe òṣì, òwe orí burúkú pé kẹsà lè máa press àwọn youth down, kán lè máa stand for their own right, kẹ́ lè máa press wọn down, kẹ́ lè máa press wọn down every day. Ẹ mú wa wà báyìí dé ní. Mo ti rántí bóyá bí ẹ̀mẹ́ta tí a ti fẹ́ ṣe riot nígbà tí mo kéré ńgbà ẹ̀. Ẹ má ṣe ìbẹ̀rẹ̀ ogun làwọn máa ní mọ̀pin rẹ̀, ẹnìkan ibi tágbàlagbà bá jókòó sí, ètò ọmọdé bá gorí igi kò lè rí nǹkan tó máa ṣẹlẹ̀ níbi bẹ̀. A dẹ̀ bìlífù ńgbà ẹ̀ ń tòótọ́ torí pé orí wa ò tí ì pé ńgbà ẹ̀. Everybody calm down. So nígbà tó wáyá mo wá padà ń ronú, mo wá wo àwa ẹ̀dá Yorùbá àtàwọn pásítọ̀ mi àtàwọn àfáà mi, kí n má sọ pé gbogbo wọn, wọ́n á rí pé the same carcass ni gbogbo wọn wà. Bí 419 kàsá máa pẹ́ẹ̀sì ọmọ ọlọ́mọ lórí kalẹ̀, ká máa gbé ọmọ tiwa sókè. Alálẹ̀ Yorùbá inú wọn ò dùn sí yín rárá, inú àwọn alálẹ̀ Yorùbá ò dùn sí yín rárá. Ẹ ṣe débi pé gbogbo ọmọ Yorùbá gbàgbé generation wọn. Mo rán mọ̀ pé àwọn Ògún, àwọn Ṣàngó wọ́n ṣe gudugudu méje nílẹ̀ Yorùbá. Mi sure pé Jésù mọ nǹkan tó ń jẹ́lẹ̀ Yorùbá títí ó fi kúrò lórí ilẹ̀ ayé yìí. Léní náà láti rọ́ba tó máa lọ nú chọ́ọ̀chì tó máa kúnlẹ̀ pẹ̀lú orúnkún méjèèjì. Jésù ti Israel. Imagine. Christian náà lèmi náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Díẹ̀ ló kù kí n di pásọ̀. Kẹ máa rò bóyá àbí Muslim lélẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Díẹ̀ ló kù kí n di pásọ̀. Bọ̀ nígbà tó yá ni kíní ẹ̀ ń wọnú mi ló gbé kí n bẹ̀rẹ̀ sí ní máa ronú pé wá mo ro lé pọ̀ mélè, mo re lé pọ̀ mélè. Ó dà ipá àti ṣìnà o. Bọ̀ nígbà tá a bá ní good leader níwájú, tá a ní good example, báwo làwọn ọmọ òfin ní ṣìnà? Ẹ̀yin leader Yorùbá, both political leader, both religious leader, both traditional leader, ẹ ti mú wa ṣìnà gan. A ṣe ń mọ̀nà padà nísìnyí. Ẹ ti wá sọ àwọn míì di ọ̀dẹ̀ tó jẹ́ pé wọ́n lè ronú mọ́. Ló fi mú káwọn ọmọ kan máa protest fún EndSARS ní àná àti èní. Káwọn kan lọ attack wọn l'Abuja, èní àwọn area boy kan lọ attack wọn ní Ìkẹjà. Ṣé báwọn kan ló máa rí area boy yẹn wá? Tó bá jẹ́ pé area boy yẹn mọ̀ pé àwọn ilé ń jà fún mi ni, ṣé ó máa lọ́bẹ̀? Bọ̀ nítorí pé ẹ ti febi pa àwọn èèyàn, àwọn èèyàn mọ nǹkan tán ń ṣe mọ́. Ẹ ti febi pa wọ́n tó débi pé wọ́n ní lè ronú mọ́. Anytime tán bá rí 2000 látọwọ́ yín báyìí, wọ́n máa ready láti pààyàn sí ni. Ẹ dẹ̀ mọ nǹkan tẹ́ ń ṣe. Ẹ̀yin wá ń build country fún ọmọ yín. Ẹ ń build gbogbo ọmọ yín ló jẹ́ citizen ní abroad. Ọmọ kí náà pé Elizabeth mélòó lẹ rí tó jẹ́ citizen ní Nàìjíríà? Kí náà fẹ́ fi Nàìjíríà yín ṣe? Torí ẹ̀ la wá wò pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì, ẹ jẹ́ end ẹ̀ lẹ́ẹ̀kan náà. Ẹ
jẹ́ ká end Nàìjíríà lẹ́ẹ̀kan náà ẹ̀mú dìímù torí owó. Nǹkan tó wà nílẹ̀ Yorùbá ṣé kò tó yín pín ni? Kí lẹ fẹ́ táwọ́ sí nílẹ̀ Yorùbá lẹ́ni tán máa ní ẹ má táwọ́ sí? Ilẹ̀ wo lẹ fẹ́ náwó sí pé mo fẹ́ máa fẹ́ lè dáko tẹ́nìkan máa ní kẹ kúrò ńbẹ̀? Bọ̀ torí pé ẹ so lésì, ẹ ya ọ̀lẹ. Gbogbo ẹ̀yin leader wa àti ẹ̀yin political leader àti àwọn presidency o, gbogbo yín pátá lẹ ya ọ̀lẹ afàjò ní gbogbo yín. Torí ẹ̀ lẹ fi ṣe ayé wa bá ẹ dé níyì. Kọ́mọ́tì ẹ lè ṣe láyé yìí. Kọ́mọ́tì the only thing tẹ́mọ̀ láti ṣe náà ni pé kẹ́ ayé assassin kó lọ pààyàn. Then kẹ́dẹ̀ lọ yáwó. Ó tán kẹ́ kówó jẹ. That's the only thing you people can do. Both our king o, our pastor, our governor, our house of assembly, our presidency, very lazy people. Ẹ ń sọ pé Nigeria youth are lazy. Ẹ sọ fún mi kí lẹ́yìn ti gbèsè ní orílẹ̀-èdè Nigeria, orílẹ̀-èdè location 419 yìí. Torí kẹ́ ìfún gan tí báwo díẹ̀ lẹ ṣe fẹ́ count Nigeria as a country. Ẹ wá jẹ́ kó òyìnbó idiot òyìnbó kan wá bóbó yín. Òyìnbó bóbó yín pẹ̀lú bottle of a wine. Pẹ̀lú bottle of a wine ẹ wá fi ọkùnrin géńdé ọkùnrin 40 ẹ fi exchange pẹ̀lú bottle of a wine. Ibikíbi tẹ́mi yín bá wà kò lè nísinmi. Ẹ ti buy a lot of things jẹ́ tẹ́ bá tètè ronú pìwàdà. Wọ́n máa gbàgbé history yín nílẹ̀ Yorùbá o. Wọ́n máa rántí yín sí ibi ni o. À ń wo nǹkan tó ń ṣẹlẹ̀ ojú agbọ́n àgọ́ o. A dẹ̀ ń sọ gbogbo story fún àwọn ọmọ wa. The only thing tẹ́ lè ṣe tẹ́ lè fi escape ni pé tẹ́ bá clear gbogbo generation wa kúrò. Torí a ti mọ̀ pé ẹ̀yin olówó ń sìn ẹ fẹ́ rí àwọn tálíkà sójúmọ́. Meanwhile ẹ̀yin lẹ sáyé wa báyẹ̀. But nígbà tó bá yá tálíkà náà abojú ẹ̀yìn. Ó máa fi èpè fún elépè. Ìgbà yẹn agbára yín ò wà ní kàmọ́. Ẹ máa sá lọ sí abroad. Àwọn tí wọ́n wà ní abroad wọ́n máa lé yín padà. Thank you sister Tomilola. Ó máa stop. Gbogbo madness tẹ́ ń ṣe ó máa stop. Ojú ń gbà àwọn ọmọ yín tì. Ojú ń gbà wá tì. À ń wò yín gẹ́gẹ́ bí leader but ẹ̀yin ẹ̀ rí ara yín gẹ́gẹ́ bí leader. A ní ká end Nàìjíríà. Ẹ ti mọ̀ pé láti bẹ̀rẹ̀ Nàìjíríà amalgamation 419 ni. Ẹni tó wá join Nàìjíríà papọ̀ 419 ni. Nígbà tá dẹ̀ fẹ́ sọ̀rọ̀ nígbà kan ẹni ibi tágbàlagbà bá jókòó sí tó bá rí nǹkan tọ́mọdé bá gùngi kò lè rí nǹkan. A dẹ̀ believe fún tòótọ́ pé bàbá òwe lè òótọ́ ni láì mọ̀ pé irọ́ ni lámbà ni. Ẹ̀yin wá lámbà wa láti 1914 títí wọ 2020. Ẹ sì fẹ́ máa lámbà wa náà kò jọ mọ́. Any underground work tó bá ti yàtọ̀ fún freedom of Oduduwa nation ẹ pàtì. Tẹ bá ń bá àwọn politician kan ṣe meeting lábẹ́ tán wò pé táwọn bá ti wọlé election ní 2023 àwọn máa fún wa ní restructuring ẹ pàtì. Madness ni ẹ kò jọ rárá. A fẹ́ ní restructuring. Gẹ́gẹ́ bí orin tí mo fẹ́ produce pé ṣé ẹ fẹ́ gba restructuring káwọn politician máa rẹ́rìn? Ṣé ká tún ṣe rú ìyá ká tún máa ṣe rú ọmọ ni? Ká ṣe driver fún bàbá ká tún máa ṣe fọ́mọ. A wá sọ pé kò ní dáa fẹ́ni tó bá gba restructuring. That is it. Tó ráṣìírí yín tutù báyìí ti rójú yín. A ti mọ̀ pé ẹnu ara yín nìkan lẹ̀ ń jà fún. Gbogbo part of Yorùbá land. Ìrí ọwọ́ good governor kankan. Eléyìí tán bá ṣe ní last year tó bá máa fi di this year ó máa ti bàjẹ́. Ọ̀nà Badagry ń sìn bóyá ó ti tó 10 years tán ti ń ṣe bọ́ ń sìn yìí. Ọ̀nà tán ti parí o tán tiẹ̀ ti ṣe wọ 1 quarter. Eléyìí tán ti ṣe lára ìyẹn ti tún bàjẹ́. Ẹ kàn wọlé onílé lọ lójú ọ̀nà bẹ́ẹ̀ for nothing. Ẹ da gbogbo business oní business room bẹ́ẹ̀ for nothing. Ẹlòmíì ò tí ì rí owó nǹkan tẹ́ gbà ní owó property ẹ̀ tẹ́ bàjẹ́ kò tí ì rí gbà lọ́nà Badagry. Nígbà tẹ́ bá dẹ̀ mọ̀ pé slow motion lẹ fẹ́ máa ṣe ẹ̀ bá sì fẹ́ ni àwọn ẹlẹ́ kan sì máa lo lẹ̀ wọn lọ láti gbà ẹ́. Kí wọ́n á ní kókó yín? Àwa wá ń gbé ọmọ ọba wa di ẹrú. Ọmọ ọba wa di ẹrú lójú yín. Ọmọ ọba wa di ẹrú lójú yín. Ẹ dẹ̀ ń kó agbádá ńlá lẹ̀ ń kó káàkiri ìgboro. Àwọn ọmọ tí yín wọ̀ òkè. They are all citizens in abroad, in another country.
tó yẹ kẹ́dẹ̀ build the country tọ̀dọ̀ ti yín since tẹ́dẹ̀ ti mọ̀ pé London Nigeria London location 419 kò lè possible then ẹ stop location 419 ok ẹ stop ẹni ẹ àwọn ọmọ kan tó wá dìde ń sìn pé ok a fẹ́ stop kínní ẹ wá mórímù yàtọ̀ fáwọn ọba tòótọ́ kan tí mo gbé sàdánkátà fún tán jáde publicly tán sọ̀rọ̀ pé no a wà pẹ̀lú yín yàtọ̀ fáwọn ẹ àwọn tá à ń pè lọ́mọ ọkọ nìyẹn no matter bí position ẹ̀ ṣe tó nílẹ̀ Yorùbá no matter bí kíná ń pè position ọba ẹ̀ ṣe tó nílẹ̀ Yorùbá tó o bá lè jáde fún pé mo fẹ́ freedom àwọn èèyàn mi mo fẹ́ kí Yorùbá dá dúró honest wọ̀gán lọ́kàn rẹ̀ o mọ̀ pé òun sọ ọba Yorùbá I don't want to know no matter kó jẹ́ ìwọ ni olórí ọba ilẹ̀ Yorùbá tó o bá ti lè dìde pé nǹkan tí àwọn ọmọ yìí ń sọ ìyẹn ni kókó tó tún ń wò pé kò sì máa pa sí ọba abẹ́ Haúsá náà ni I swear ò kì í sọ ọba Yorùbá torí ẹ̀ mo fi pè pé ẹ jẹ́ ká end Nàìjíríà tá a bá end Nàìjíríà máa end wa tó jẹ́ pé àwọn leader wa àwọn political leader wa àwọn presidency wa wọ́n like blood tó bá ti ń rí innocent blood inú wọn máa ń dùn sí àtọjọ́ tí Fúlàní ti ń pààyàn ṣe gbọ́ kán declare wọn pé terrorist ni wọ́n lè declare wọn náà báwo tiẹ̀ ló ṣe jọra wọn ok ẹ kọ́kọ́ check o ká gba Yorùbá nation sìn yìí yàtọ̀ fáwọn àti Yíbò díẹ̀díẹ̀ tá a jọra wa ṣé màá rí málà mi nímọ̀ pé málà lélẹ́yìn ẹ jẹ́ ká gba ilẹ̀ Yorùbá nation báwo ni ẹnìkan ṣe máa wá láti Mali tó máa claim pé ọmọ country wa lò ṣójọ wá ni bọ̀ sí ìta jẹ́wọ́ Nàìjíríà ẹlòmíì lè wá láti ní Mali o ẹlòmíì lè wá láti Libya tó bá ti dé ìbà èèmù wa náà ni pé bóyá ìsídà kò jẹ́ Haúsá tàbí Fúlàní mi ìwà kò ń ṣe Haúsá kò ń ṣe Fúlàní ṣé ẹ̀rí pa ti ń crazy àwọn wa ń gbé pọ̀ báyà wá sọ pé wọ́n Nàìjíríà ni ẹ jẹ́ ká gba ilẹ̀ yìí that is the kókó kò sí nǹkan míì ẹ lọ kọ déètì ilẹ̀ o tá a bá gba ilẹ̀ Odùduwà bá a ṣe máa lọ títí tí planet tá a wà tó fi máa destroy nìyẹn kò sí nǹkan tá a lè rí ṣe mo dẹ̀ fẹ́ fi àkókò yìí náà mo fẹ́ fi sọ̀rọ̀ fún pé ẹ̀yin bàbá wa nínú Olúwa láti ẹ gbà pé mi ò believe nínú anything mọ́ ẹ̀yin bàbá nínú Olúwa ẹ ní àwọn èèyàn tó ń follow yín ẹ ní àwọn àgùntàn tó ń follow yín ẹ dẹ̀ mọ̀ pé kínní kó tó dé ọ̀dọ̀ wa ó ti máa ń kọ́kọ́ dọ́dọ̀ yín kí Fúlàní kó tó lọ pa èèyàn bíi 4 ní inú ìgboro yàtọ̀ fún àwọn villages ó ti máa pa gbogbo chọ́ọ̀chì run ẹ mọ̀ pé yín gangan ni target wọn for the first time àwa ń sọ̀rọ̀ petition látọjọ́ ẹ̀ mi sure pé mo fi bẹ́ẹ̀ gbọ́ yàtọ̀ fún àwọn bàbá Olúwa tán wà ní bóyá bíi Ondo state yẹn ni mo Ìgbé Èkìtì state nìkan ẹnu wọn ló dà pé mo ti ń gbọ́ ṣé ẹ fẹ́ sọ pé ẹ gbọ́ ni tẹ́ ẹ bá gbọ́ sọ́mọ jọ yóò sọ fún yín ni ara nǹkan tó fi yẹ kéèyàn máa wà lórí Facebook àti social media ni a fẹ́ fi àkókò ibẹ̀ yín pé kẹ́ bá a sign petition ẹ bá àwọn ẹ lọ ṣe meeting ní car meeting yín láti gba freedom kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà tí gbogbo yín bóyá Oyèdépò síwájú Adébóyè tẹ̀lé kí náà pé Christ Embassy tẹ̀lé Adébóyè kí náà pé Kúmúyì follow tí gbogbo yín sọ pé àfẹ́ Nàìjíríà mọ́ sójà ló máa yìnbọn fún yín ọlọ́pàá ló máa yìnbọn fún yín tẹ̀síwájú wa káti ẹ̀ gbà pé a mọ̀ pé ẹ̀ lóògùn ẹ̀ láyẹta but wọ́n á wo kí náà pé yín kí náà pé position yín wọ́n nílé yìn bọ́n ìjọrú àwa báyìí tó jẹ́ pé da gbogbo ẹ̀rú ni wá wọ́n nílé yìn bọ́n so àwa tó kọ àdẹ̀mọ́ máa tẹ̀lé yín pé ṣé gọ́ọ̀mẹ̀ntì arérù yẹn rò ní bà wọ́n ṣé rò ní bà wọ́n but ẹ mórímù ẹ dákẹ́ ẹ ń ti àwa kan síwájú I don't really know ṣé bí Ọlọ́run tẹ́ sọ ń tẹ̀lé ó sọ pé ojú àtolè wọ́n máa nípìn tiwọn nínú nọ́ọ̀run àpáàdì àbí ẹ̀rí kanú báìbù tiyín kí ló dé tẹ̀ ń ṣe wá báyìí kí ló dé tó jẹ́ pé àbí a ti ṣe nǹkan kan fún àwọn lídà kan náà ti ṣe pé páàní lídà gidi fún wa látàyè slavery Yorùbá lídà kan náà ló ń ta àwọn èèyàn fún fóyìnbó ẹ máa fi ìgò ọtí kan ẹ máa fi gbé ọkùnrin 40 lọ kúrò nílẹ̀ yín ẹ máa fi umbrella kan ẹ máa fi exchange 30 women able girl fún àwọn òyìnbó ẹ máa fi àtùpà kan ẹ máa fi exchange kínní glass ordinary glass náà fi ń wojú ó mà ṣe o ẹ wá ṣe débi pé
gbogbo àwọn òrìṣà alẹ̀ Yorùbá ẹ tà fóyìnbó òyìnbó 419 wọ́n wá sí bíbá ẹ wọ́n sọ pé Jésù ní everything wọ́n gbé Bible lé wa lọ́wọ́ ẹ máa kà á power is there okay o later wọ́n wá ń fi owó iyebíye wọ́n fi ń ra àwọn òrìṣà ní ọwọ́ àwọn ọmọ yín wọ́n ra gbogbo àwọn òrìṣà yín ṣèbí sí tí Jésù ti jẹ́ powerful person ó dẹ̀ kán lọ da òrìṣà yín sínú omi ni rárá àwọn àṣẹ bẹ́ẹ̀ o wọ́n wá gbé òrìṣà yín wọ́n gbé lọ sí ìlú wọn wọ́n lọ kọ́lé ńlá fún wọn wọ́n ń tan ẹ̀sìn fún wọn lórí ẹ̀yin ẹ̀dẹ̀ tí rí ordinary fan ẹ̀ tí rí gbà sára ṣé náà tí ẹ wà tẹ́ fẹ́ fi gba fan sára ni òyìnbó wá bóbó yín wọ́n ní tiyín ò dáa títà wọn ló dáa bó ṣe ayẹta sára wọ́n ti wá blind Christian ojú Christian dè ní kó ṣe ayẹta sára wọ́n á ní evil ni wọ́n á wò pé nígbà téèyàn bá ṣe ayẹta sára tó pè ní evil ẹni tó wọ bulletproof ńkọ́ kí nìyẹn ifun gẹni tó ṣe fẹ́ǹsì ráǹdì ilé ẹ̀ ńkọ́ kí nìyẹn ifun náà ló yẹ kó jẹ́ náà torí àwọn méjèèjì ń protect ara wọn ni torí ẹ̀ mo sọ pé àwọn ọmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká máa lo nọ́mbà 6 wa fi bá àwọn leader wa ká máa fi bá wọn rìn ká má lọ dà wá nígbà tó bá máa yá a ti mọ̀ páwọn ní problem wa gangan sìn yìí àṣírí dẹ̀ ti tú àti rí ojú ayé both politician both traditional both religious leader tó jẹ́ ọmọ Yorùbá àti ọmọ Igbo àwọn gangan ní problem wa ẹ wá jẹ́ ká jí ká má sùn tá a bá ń gbọ́ iṣẹ́ abẹ́lẹ̀ à ń ṣiṣẹ́ abẹ́lẹ̀ ẹ wá máa rán wọn létí ẹ má ṣiṣẹ́ restructuring lábẹ́lẹ̀ o kò sí èèyàn tó ń jọ restructuring o ẹ má tètè jẹ́ ká máa rán wọn létí iṣẹ́ abẹ́lẹ̀ tẹ́ bá máa ṣe ẹ ṣe normal but ẹ má ṣiṣẹ́ restructuring o a fẹ́ restructuring nílẹ̀ Yorùbá o a fẹ́ kí ilẹ̀ Yorùbá dá dúró ni tá a bá rí ọmọ Yorùbá ká dà mọ́ ókè ẹ̀yin ẹ wò mí sìn yìí èmi màá fẹ́ bímọ màá fẹ́ bí bóyá ọmọ méjì ọ ọmọ mẹ́ta torí pé mo mọ bí ìgboro ṣe rí àwọn Yorùbá tí wọ́n ti gbọ́n tí wọ́n sì jẹ́ illiterate àwọn míì á máa bímọ 4 or 5 nínú wọn nítorí pé àwọn náà gbọ́n díẹ̀ but ẹ wá wo àwọn other side láti north wa lọ́hùn ẹni tí ò ní capacity láti fẹ́yàwó kan ó máa fẹ́yàwó 2 ó máa fẹ́yàwó 3 ẹni tí ò tí ní capacity láti take care ọmọ kan or ọmọ 2 ẹ̀yẹn lọ wò ó ti lè bímọ 12 ṣé the same thing wà ní àwa kan ń gbé sókè àwọn kan ń fà wálẹ̀ nígbà táwọn kan sọ pé EndSARS ní south ń bí báyìí àwọn kan sọ pé pé àwọn ò fẹ́ kí wọ́n end SARS ok for the first time gan SARS yẹn gan ibi báyìí náà ti ń mú ọmọ Yorùbá mélòó lẹ gbọ́ pé Hausa ń protest Hausa ń ṣe nǹkan kan ọlọ́pàá wa àmì SARS wa lọ bẹ̀ ó wá lọ ń kó wọn ó wá yìnbọn fún wọn yàtọ̀ fún àwọn sàáìtì àbí kí náà ń pè wọ́n torí pé àwọn ẹ̀dẹ̀ jẹ́ other side fún gọ́ọ̀mẹ̀ntì ni and again ó dà pé side ibi tán ti wá ó dà pé gọ́ọ̀mẹ̀ntì wọ́n ṣe main north that is it ẹ̀mélòó lẹ ti gbọ́ pé gbogbo straight bullet tó ń ṣẹlẹ̀ ní south one bí báyìí ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní north ẹ wá sọ pé one Nigeria ni wá one Nigeria my food ẹni tó bá máa kú ó máa kú ẹni tó bá máa kú ó máa kú ẹ jẹ́ ká dìde láti gba òmìnira wa tẹ́ bá dẹ̀ fẹ́ ká sọ di onírẹpẹtẹ pé torí pé kò sẹ́ àgbàdúrà ẹ̀jẹ̀ anybody no gbàdúrà ẹ̀jẹ̀ but tẹ́ bá ti fẹ́ àdúrà ẹ̀jẹ̀ tẹ́ bá ti fẹ́ tẹ́lẹ̀jẹ̀ ẹjọ́ ẹ bá wa sign petition ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín ẹ sọ fún àwọn òbí yín ká lè kúrò nínú oko ẹrú tá à ń pè ní Nàìjíríà láti ìbẹ̀rẹ̀ gangan ní Nàìjíríà ti jẹ́ nígà area ẹ gbàgbé nípa Niger tán parọ́ yẹn nígà area ni ẹrú ló ń jẹ́ nígà so oko ẹrú la wà láti ìbẹ̀rẹ̀ títí di èní yìí so ẹ jẹ́ ká kúrò lóko ẹrú nígbà tá la fẹ́ free táwọn kan sọ pé ẹ má free oníkẹ́rú má free o tẹ́kẹ̀ ẹrú òfun ló ń jẹ báà lẹ́rú òsè ìfúngàn tẹ́rú ò bá fẹ́ free ṣé kò ní sá lọ ni ẹ wà àwọn tó ń sá kúrò ní Nàìjíríà kì í ṣe sátù bíbà ló pọ̀ jù ni torí pé àwa ni kìíní ẹ̀ ló ń bọ́ǹd jù ẹ wo Apapa port kí náà pé Fúlàní ló wà ń bẹ̀ immigration Fúlàní ni custom Fúlàní ni sójà Fúlàní ni ọlọ́pàá Fúlàní ṣé àdẹ̀wà ẹ̀yin leader àwọn ẹ̀dẹ̀wà òkè ẹ̀dẹ̀ ń rí gbogbo eléyìí o níbi tẹ́yìn ìjókòó sí tẹ́lẹ̀ rí nǹkan táwọn ọmọ yẹn ti rí tẹ́yìn ò dẹ̀ rí anything tó jẹ́ pé ojú yín ti dí ọ́n ti fi owó dí yín lójú
àwa wá rí nǹkan yìí sọ pé ọmọdé jókòó síbi kan kò rí nǹkan ogun ó ṣe kíní kan a mọ̀ pé ogun ya wèrè ebi máa pa èèyàn dẹ̀ máa kú that is it but tiwa ni pé a fẹ́ freedom nítòótọ́ a fẹ́ jagun o jẹ́jẹ́ la fẹ́ ṣe torí pé the next thing ìsìn ẹ máa wá mi kiri ẹ jọ̀ọ́ torí Ọlọ́run tẹ bá ń wá mi kiri ẹ má sanwó fẹ́ nìkan kan kó wá yín ẹ̀yin ẹ pè mí lórí aago màá wá bá yín níbi tẹ́ bá ti ní kí n wá bá yín ẹ má need láti waste owó pé wanted ní ilé ṣe gbọ́ dáadáa torí the only thing tẹ́ mọ̀ nìyẹn tí Fúlàní bá máa pààyàn títí di 200 years ẹ ní rí wọn ẹ ní mọ ibi tán ti wá bọ̀tẹ́nìkan ní sáàtù yín báyìí bá lè dúró tó ń sọ òótọ́ ọ̀rọ̀ báyìí gbà ẹ lẹ́ máa ní ó sọ̀tá orílẹ̀-èdè ẹ̀ ń wá káàkiri orílẹ̀-èdè ó ti expire for the first time kò yẹ anything tá a bá ń ṣe lórílẹ̀-èdè ó yẹ kó jẹ́ illegal ni torí agreement ti expire already ká tiẹ̀ gbà pé agreement ọ̀hún gan náà force wa ṣe ni torí kò sẹ́ni kankan tó pè wá jókòó kò sẹ́ni kankan tó pè bàbá mi jókòó bàbá mi ṣáàṣì wà láyé gbà ká tiẹ̀ gbà pé èmi ò wà láyé kò sẹ́ni kankan tó pè wọ́n jókòó tán jọ sọ̀rọ̀ pé ṣé ká dúró sí wọ́n Nàìjíríà ẹ wá gbé wa sí wọ́n Nàìjíríà láti gbà yẹn àwa wà ń bíbá títí dè ní iná kò sí omi kò sí security kò sí kí náà ń pè education kò sí health care kò sí ẹ sọ fún mi kí ni future Nàìjíríà ẹ̀yin anybody tó bá ń gbọ́ mi tẹ́ ẹ bá ronú kí ni ọjọ́ iwájú tẹ́ lè wò pé ọjọ́ iwájú báyìí ló wà fún Nàìjíríà for now kẹrù dáadáa pé ọjọ́ iwájú lélẹ̀ fún Nàìjíríà kò sí àwọn bàbá wa ti jẹ máyé wọ́n ti fẹ́ jẹ àwọn ọmọ wọn máyé wọ́n tiẹ̀ ti jẹ àwọn ọmọ míì gan máyé ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ ilẹ̀ wa àsìkò ti tó ẹ jẹ́ ká dìde fún òmìnira kì í ṣe àbọn kì í ṣe jàdá tó bá máa tí ò bá ní wọ́ọ̀tì ẹ̀ bọ́dí kan tí mo fẹ́ gbé ẹ jẹ́ ká sign petition kẹ́lẹ̀ ká máa create awareness fún everybody àní fún everywhere tá a bá dé Oòduà gbè wá Oòduà gbè wá ẹ má jẹ́ ká ṣerú bàbá ká tún ṣerú ọmọ ẹ má jẹ́ ká ṣe dírẹ́fà fún màmá ká tún lọ ṣe fọ́mọ ẹ má jẹ́ kán lo àwa fún àwọn bàbá fún ẹrú kán tún wá lo àwọn ọmọ wa fún ẹrú wọ́n tiẹ̀ ti ń lo already but àwọn ọmọ ti jí wọn fẹ́ sùn mọ́ kẹ́nìkankan máa fi ọ̀rọ̀ tútù rọ́ kan kó má fi bring wa down pé àgbà ẹ máa ń gbà fágbà ni mo dẹ̀ rówe Yorùbá kan náà tó sọ pé kò sí nǹkan tán máa ń fàgbà ṣe ju pọ́n kán fi yànyàn jẹ lọ àtìgbà ẹ mo ti ń funra ẹ jẹ́ ká jẹ́ kó rí wa pé ọjọ́ iwájú tiwa ni kì í sọ ọjọ́ iwájú ti àwọn àgbà yẹn wọ́n ti dé ọjọ́ iwájú tiwọn the only thing tán nídìí náà nísìn ni pé good kí náà pé history kan kọ story gidi nípa wọn sí tán bá dẹ̀ ti fuck off wọ́n fuck off náà nìyẹn story burúkú náà la máa kọ nípa wọn but àwa la nídìí kíní yẹn gangan àwa la nídìí kíní yẹn ẹ jẹ́ ká jà fún ẹ̀tọ́ ilẹ̀ bàbá wa ó máa dára fún wa Oòduà gbè wá ẹ ṣé gan ó dàárọ̀ ẹ ṣé o mo kí gbogbo lé o ẹ ṣé gan.